Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Kẹ́ni yẹn tó gbé kọ́ máa sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Ó ń pera ẹ lọ́ba tí ń sìn ìwọ àbáláàrú ẹ. Ìwọ tó jẹ́ pé ẹ̀bùn kan ṣo tó ní fún àwọn ọmọ ìlú Bàrígà ni pé kó máa rán wọn lẹ́wọ̀n. Ìtọ́pọ̀ náà àwọn ọmọ Bàrígà tó jẹ́ àwọn indíjìn gangan ọmọ ìlú, ìwọ ló ń rán wọn lẹ́wọ̀n. Lúpọ̀ ọmọ Bìsí, Lúpọ̀ ọmọ Bìsí, ọmọ bíbí inú ìlú Bàrígà, indíjìn ìlú Bàrígà ni. Dákẹ́ àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ wèrè. Bá a gbósókè bàbá wa. Hello. Hello. Ẹ jẹ́ ẹ máa bá wa sọ̀rọ̀ tó tọ́wọ́ tí wọ́n ti gbé kọ́ọ̀dù yẹn ẹ̀jọ̀ ẹ bá wa sọ̀rọ̀ sókè. Ó ṣe wàhálà lórí iṣẹ́ kẹ̀kẹ́ márúwá gan. Hello. 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 Sọ̀rọ̀ wèrè. Timson. Allahu Akbar. Inú mi dùn pẹ̀lú nǹkan tó ń ṣe. Hello. Àjọ ń ṣètò ní o. Àṣẹ Èdùmàrè. Ṣé rí ẹ máa bá mi ṣàdúrà fún Ibrahim àti àwọn MS bàbá? Wọ́n ti táṣìírí wọn. Táṣìírí wọn, ara wa ń ta wọn, ohun tó kù sí mi gan o. Ẹ lọ bèrè pé kí ni ìtumọ̀ Bàrígà? Kí ni ìtumọ̀ ẹ̀ sọ? Ọwọ́ wèrè tó sọ̀rọ̀ yìí. Ẹ sọ túmọ̀ Bàrígà fún wa. Àwọn aṣọ̀gbọ́n, àwọn náà tẹ Bàrígà. Ẹrú wọn ni àwọn Bàrígà. Nígbà tí ẹ̀ ń fún wa mú ṣàkọlẹ̀ wa, òun náà ṣe máa ń sọ lẹ́kọ̀ọ́ lé Bàrígà ẹ ṣáà mẹ́tọ̀ wá. Ẹ ṣáà mẹ́tọ̀ wá. Bàrígà bẹ́ẹ̀ nígà ẹ mẹ́tọ̀ wá. Èkó kì í gbérù yàn máa ń sọ̀yàn kalẹ̀ ni. Ẹ bèrè lọ gbogbo ọmọ Èkó tó bá confam bíi tí àti mi ẹni kí ni ìtumọ̀ Bàrígà. Àwọn aṣọ̀gbọ́n ló ní Bàrígà. Ìgbà tí wọ́n ń dáwọ́rú lórí ẹ̀tọ́ lọ́yẹ̀ sọ ẹ ṣáà mẹ́tọ̀ wá. Ẹ ṣáà mẹ́tọ̀ wá. Àwọn aṣọ̀gbọ́n àwọn ní Bàrígà. Aṣọ̀gbọ́n ló ní Bàrígà. Ṣé wàá ní kíkẹ́ lọ lẹ́ẹ̀kì nípa ọ̀la ní ìgbẹ́kẹ̀lé lẹ́ẹ̀kì lórí tó àwọn MS bàbá. Jẹ́ ẹ̀jẹ̀ tí mi sì ọmọ yín kékeré kíláàsì ọmọ yín lè mí. Ó pè mí lè mí. Ó ní àwọn wà ní public holiday. Summer holiday. Wọ́n wá sọ pé ọ̀la kò sí school. Kò sí lẹ́sìn school. Wọ́n á tún kan títọ̀ òun pé ìwá ẹ̀ ọ̀la. Ó ní títọ̀ òun sọ fún òun pé ọ̀la ìṣẹ̀ṣẹ̀dì. Ọ̀la ìṣẹ̀ṣẹ̀dì bẹ́ẹ̀ ni. Ìpèkúrẹ́ ni òṣèlú sí school lesson ọ̀la kí ẹ̀ ń gẹ̀dẹ̀ ní sinmi. Bẹ́ẹ̀ni. Ó wá sọ pé ìṣẹ̀ṣẹ̀dì ọmọ yẹn wá pè mí pé bàbá ló máa ń pè mí bàbá kí ló ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀dì? Ẹ̀jẹ̀ fún wípé ìsàwà cultural day táwọn oníṣẹ̀ṣe jà fún. Ní kí lọmọ yín sọ fún mi mà? Ó ní ẹ̀jẹ̀ ìṣẹ̀ṣẹ̀dì yẹn ìṣẹ̀ṣẹ̀ tó máa ń gbọ́ láti máa ń pààyàn ní ìṣẹ̀ṣe. Àbẹ́kìtì dé wà láti dé wà. Ṣé ẹ jẹ́ fi sí ma? À ń gbọ́ ní sàrẹ́ ṣé láàrin 1 minute sà. Àbẹ́kìtì máa pè yín padà, Àbẹ́kìtì máa pè yín. Òun ló ba ìṣẹ̀ṣe jẹ́. Ó wá ní bẹ́ẹ̀ ni sà. Mo wá ní lọ́nà wo? Mo ní mo fẹ́ láti àìdí ìpínlẹ̀ ìfún. Mo ní mo bọ Ògún ní last month. Mo ní kó lọ síbẹ̀. Kí ló pa ń bẹ̀?
ó ní adìẹ tó pa mo ní so àwọn onítumọ̀ àtàwọn ẹlẹ́sìn náà ń kọ̀ndẹ́mù tó ń kọ̀ndẹ́mù ṣẹ̀ṣẹ̀ wa àìpààyàn. wọn pààyàn mo ní òtí olóhùn rẹ kú mo ní sọ rẹyọ ni olóhùn rẹyọ ni mo ní sọ ráwọn ọlọ́sùn rí olóhùn rí wọn tó máa ń kọjá mo ní sọ pààyàn ó ní wọn pààyàn. ẹ ṣe wọn ọba mi kí n ti gbé kọlẹ lórí tomorrow is another day èrò pọ̀ lórí fóònù bàbá Èkìtì náà wọ́n ti fẹ́ pè pa wọ́n ṣe àpè lórí Èkìtì ṣe àpè bàbá Èkìtì ti fẹ́. mi gbé bàbá Èkìtì wọlé o bàbá Èkìtì àgbé yín wọlé. ọba mi lọ́tọ́ pọ̀ lórí show mi ní gbé bàbá Èkìtì wọlé. èlé máa gbé sókè ìyá mi. hello 2 minutes. wèrè tí ń sọ̀rọ̀ wèrè ní ilé ayé. wèrè gidi. ilé kúrú. àní àìmọ̀ ọkọ̀ pè lọ́wọ́ kọ́ gbọ́. ẹranko. wọ́n kọ́ kò bí tẹ́gbà ayé ìgbà táwọn bá ń lo wọn ẹ̀kọ́ lọ bẹ̀rẹ̀ fún èṣù àbúrò àbúgbò rèrè ń wèrè ẹranko ẹlẹ́rìí ròdù àwọn ẹrù gà ní wọn fúlàní àwọn lè yẹ iṣẹ́ àti ẹjọ́ máa àwọn lè ṣe ẹjọ́ máa dá lò àwọn ọmọ núpẹ́ àwọn wèrè ẹranko ọmọ núpẹ́ ni kábíyèsí ti wá bọ́ ọ̀tà kan wá dìfẹ́ǹdì kí ni ọmọ Yorùbá mo kí yín o mo kí gbogbo wa ìṣẹ̀ṣẹ̀ dé yẹn wọ́n ti àpúfẹ̀ fún wa láti last year every time. Aláàfin ẹ bá wa gbósókè. lọ́ọ̀ká lẹ́mọ̀ kí yín o. ẹ kú dédé mami ẹni sùn ẹ bá gbósókè ẹ̀yin máa sọ̀rọ̀ ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ṣé kò mọ̀ pé òun túbọ̀ ń kàn ṣó mọ́ Gani Adams lórí ni. ẹ ṣáà fi wọ́n lẹ̀ o wọ́n ò bóyá. ṣé kò mọ̀ ni kí ló fẹ́ gbà lọ́wọ́ ọba yẹn pàápàá gan ẹjọ́ ń tọrọ lọ́wọ́. ọwọ́ Sunday Igboho lẹ́yìn tó bá ṣe kọ́ Sunday Igboho ló máa kú. ọba tẹ́ ń padà tí ń fi ọba ni ṣé kò mọ̀ pé oyè tí Gani Adams jẹ oyè Akálòlò ní Ààrẹ Ọ̀nà Kakanfò oyè Akálòlò ní. oyè Akálòlò báwo èmi ò lè darí Ọ̀nà Kakanfò ọmọ ọkọ ni mí ní ìṣọmọ ẹrú. àlóyè oyè Akálòlò lẹ́ni kankankankankanka ló dà Ọ̀nà Kakanfò Akálòlò lẹ́ni tó oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè Akálòlò ní. ọ̀gbẹ́ni yẹn àwọn ọmọọṣẹ́ tó wà ń tà ń sìn yìí ṣé kò lè fà wọn létí ni. tó bá fà wọn létí kò dà bẹ́ẹ̀ ẹyẹ kan máa bú mo yẹ ń bólóyè yẹn ló máa dà. ṣé ó yẹ yín sọ Yorùbá wuyì kọ́kọ́ tó wà nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni àti ilẹ̀ ni mo ti gbọ́rọ̀ ẹ̀ ṣé rí mo kọ nǹkan síbẹ̀ lẹ́ẹ̀kan mo ní nǹkan tó jẹ́ tí mi ò ṣe ti bẹ́ẹ̀ gba ti CMS bàbá mi ẹni tó bá ti ń jẹ́ orúkọ English àbò ń jẹ́ orúkọ mi lọ́dọ̀ tí kò kí ń ṣe ọmọ ọkọ ẹlọ́mọ alẹ́ Yorùbá ni irú ẹ̀ ló ṣẹlẹ̀ tí ẹni sọ tó ní kí n sì oníṣẹ́ ọmọ Yorùbá ni irú ẹ̀ lẹ́ni sọ tẹ bá ti rẹ́ tó jórúkọ bóyá ó ń jẹ́ Joshua àbó ń jẹ́ Usman àbí kinní kan tó dẹ̀ jẹ́ kọ́ ọmọ Yorùbá rẹ̀ nítorí bó ti ń jẹ́ orúkọ fọ́ọ̀rìn yẹn ní kò ń ṣe ọmọ Yorùbá ààrẹ ló délẹ̀ yìí o òun lẹ́ni yìí sọ jáde pé ṣé Tímsì ṣe ọmọ Yorùbá ni ṣé Yorùbá ń jẹ́ Tímsì ààrẹ ló délẹ̀. eléyìí ò gbádùn bàbá wa má kàn pé eléyìí ò gbádùn ẹ ṣe. kò gbádùn ibi tí irọ́ ti ń jáde náà ló tọ̀rọ̀ ti ń jáde. àárọ̀ ọlọ́run ti wà rí a máa tún ṣe ṣó lórí eré ẹ tó mi tí pílẹ̀ tán máa pílẹ̀ tán láàárọ̀ ọ̀la ọ̀la máa pílẹ̀ tán lágbára ọlọ́run fún àríwá àlàáfíà. ẹgbẹ́ dánu dúró báyìí yan so ẹ fi sáì pè mí lákàlòlò àbí wọ́n fi sáì bú mi ní ìrẹ́ tó lè gbèjà mi comment section wọ́n fi sáì pè mí lákàlòlò ìyẹn wọn kò gbèjà mi ṣé ó dáa bẹ́ẹ̀ ṣé ó dáa wọ́n fi sáì pè mí lákàlòlò ẹ̀ gbèjà mi ní bínú ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun. ẹ ló mà. ẹ ṣeun sá o. ìfà tó ó mà là. ó lágbára lọ́wọ́ Gani o bàbá Èkìtì máa pè yín máa pè yín sá. bàbá Èkìtì máa pè yín. wa Aláàfin Ọ̀yọ́ bàbá yẹn ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ àgbẹ̀ fún o Ọlọ́run Sunday Igboho ní ṣẹ́kù lágbára Ọlọ́run. àṣẹ. àdókòwò Sunday Igboho Ọlọ́run máa yẹ ṣe rí ẹ̀ṣà àbílẹ̀ jẹ́ kó máa tọ́ lọ bó ṣe ń tọ́ lọ yìí ó ti tó máa ń yẹn Yorùbá ó ti dá látọwọ́ Sunday Igboho mo ti rí Ọlọ́run ti fi hàn. ó ti túnlẹ̀ Yorùbá kọ. in fact now ṣe rí ìrántí àwọn ọmọ àlè yìí wọ́n ti ń dàgbà ṣe rí ká ní pé gbogbo àwọn ọmọ Yorùbá a lọ fọwọ́ sí kán lọ fi ọmọ àlè jọba ní Ọ̀yọ́ Aláàfin gbà yẹn ni. wàhálà nǹkan bá ti nígbà tí ọba wa Ọ̀wọ̀ Adéwájẹ yìí ní gbogbo ọmọnàmọ tó ń dálẹ̀ lóríṣiríṣi tó ń wọ wá tó ń wọ ẹ̀ láti pé kí nǹkan lè dàrú náà dẹ̀ ni bọ́ọ̀ ni
ò ní ṣẹ́kù àrẹ̀gbẹ̀rún bàbá adé ká wò ìtẹ́jú tẹ́ fẹ́ fún mi ò pọ̀ ló jẹ́ kí n máa yára sọ̀rọ̀ ẹ̀dọ̀ now Ọọ̀ni ò tún wá bínú o ẹ wo Ọọ̀ni àti bàbá Ládọjà àti bàbá Aláàfin wọ́n fẹ́ nọrí wọn pọ̀ pínpín kí káwa Yorùbá ká lóògùn gbọ́ tara wa kí lọ́nà náà ń pa Fúlàní orí ti bàjẹ́ Fúlàní orí burúkú ti bá yín ilé dàárín arú àwa lè dàárín àwa ọmọ Yorùbá rúmọ láíláí. ilé dàárín wa arú yẹn ẹ bá wa fi èdè yẹn sọ ilé dàárín wa arú ẹ bá wa fi èdè yẹn sọ. ní Fúlàní lè dàárín arú gbogbo ọmọ Yorùbá Ọlọ́run ti tú àtò Ọlọ́run lè ti tù á àti gúnrégé àárín rẹ̀ á máa dàrú mọ́ lágbára Ọlọ́run lágbára ilé Ọ̀ṣun Òṣogbo Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ níjà àárín rẹ̀ á dàrú olóòlù Ìbàdàn onídẹ́ka àárín wa dàrú Iyemọja Òkun Ṣọ̀pọ̀nná gbogbo Ọlọ́run ti gbé àárín rẹ̀ á lè dàrú mọ́ lágbára Ọlọ́run ms bàbá ò ní ṣẹ́kù o ò ní ṣẹ́kù ms eléko ò ní ṣẹ́kù ẹgbò ìyá mi inú mi ń dùn gbogbo ọ̀rọ̀ rọmọrọmọ tẹ́lẹ̀ tiẹ̀ ń sọ yìí náà bàbá tó wá sọ̀rọ̀ ṣe rí ní èmi gan mo ṣe bá yín sọ̀rọ̀ yìí oúnjẹ ara àwọn ọmọ ní Ilé Ifẹ̀ ni mí ṣe ń gbọ́ mi so wọ́n máa ń kọrin kan ní Ilé Ifẹ̀ wọ́n á ní aláriwo yé àjòjì ó gbẹ̀yìn wọ lórí ayé àfihàn ọmọlẹ̀ ẹlẹ́rìá ìbọn bá dojú alẹ́ ìwà abẹ́rù rẹ lórí òpó òkú àlọ́ káyìgà nífẹ̀ẹ́ dára rẹ̀ papọ̀ mọ́mọ́ tọ́ ni. kò sí tó jọ àgbà. a máa ń kó òyàn mọ́ra àpá ti da Gani papọ̀ mọ́mọ́ tọ́ ṣùgbọ́n ó ti fìwà ọmọ àníyàn. òun ni àwọn alálẹ̀ ló rú sí nínú nítorí pé wọ́n fẹ́ẹ́ ní láti dàrí àwa ọmọ Yorùbá rú ṣé bí ìgbà tí Tinubu ń kà pé ebi bọ̀dá ló ń pe Tinubu ọlọ́mọ àlè ní Tinubu Gani ẹlẹ́nu kùdùrù bí ògbé ni káṣẹ́nu kùdùrù bí ògbé a máa pe bàbá Tinubu ní bọ̀dá. ẹ̀rọ máa lè tó ń pe ọba tí ń sìn tó ń pè wọ́n lórúkọ Àbẹ́kìtì orí fóònù wo lẹ sẹ́ǹdì ẹ̀ sí ṣé tí mo fi ń sọ̀rọ̀ àbí private number mi. Àbẹ́kìtì ẹ bá wa gbọ́n sókè à ń gbọ́ yín o ṣeun. ẹ máa kó ètò àjọ ń ṣe ni o. mo níṣẹ́ rí pé sí gidi Gani Adams ó ti gbéra lọ sódò lọ wò. ó ti wo odò báyìí kò sí ọkàn mọ́. olómi ò lápá olómi ò lẹ́sẹ̀ ó láwọn lè gẹ́gẹ́ competition. bẹ́ẹ̀ni kò tẹ̀ sí ìkọ̀kọ̀ mọ́ báyìí. sọ̀rọ̀ yẹn kú bẹ́ẹ̀ àti kó o sojú wa a dẹ̀ rí kó o ṣàbọ̀dé ó ní òfò yìí lòun la gidi ilé ìfọ̀ rẹ̀ láti kó gùjàlù. bẹ́ẹ̀ni. tó bá bàbá Fásánpò nígbà tí àwọn bàbá yẹn ń jàgbára táwọn bàbá yẹn wò pé káwọn filẹ̀ lọ́bọ̀ rò pé lè ó rí láyé tó jù sí làtẹ́ gbogbo wa ti rí náà lọ́kùn àtòsí. bẹ́ẹ̀ni. àwọn tó wá ń ṣe mistake wọn ní kíkà ní pé àwọn ọmọ ẹ̀ ó ló ń rán wọn jáde. ó ní rán wọn kò sómo tó tẹ́lẹ̀ sí onímọ̀ pé ọ̀yà ìní ẹ̀ lọ́ba wọn torí owó security owó 5,000 tí wọ́n lórí àwọn tó ń ṣiṣẹ́ ọdẹ làwọn ní ẹ̀rọ fáwọn dífẹ́ǹdì tí ọba ayé gbogbo ilé ayé wọn jẹ́. bẹ́ẹ̀ni. now nígbà tí bàbá yóò sì lé wọn jiyàn gbé ó jẹ́ oyè information ó sọra ààrẹ di information minister àbọ̀ rẹ̀. wọ́n èèyàn wá dé kékeré mọ́ gbéyàn mọ́ ìṣòro wá dé bá ọ tí kò wá tó èèyàn wá gbọ̀ ni. àwọn èèyàn ògbó ń mú òótọ́ náà wọ́n ní mo ti ń bá láàfin jà báyìí gbogbo bá ti sọ̀rọ̀ ló bá kọjú ìjà sí báyìí àṣàṣìmọ̀ tí wọ́n mọkùnrin yìí tí kò wá kúkú rẹ Yorùbá kó kú sípò tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ rẹ̀ kàkà kò kú sí kìbá ní ìdírú kú ẹ̀ sí tọ́bẹ̀ ẹ̀sìn ó bẹ́ẹ̀ kúkú tiẹ̀ lápò ayé ni báyìí ó bẹ́ẹ̀ kú sáyé ni ikú àríkú yẹn tó pera rẹ̀ ó bẹ́ẹ̀ kú sáyé ni. generalismo. àwọn ọmọ tó ń tẹ̀lé ni kí wọ́n sọ̀rọ̀ àwọn ikú àánú pátápátá lélẹ̀ ń lọ tí ààrẹ bá fẹ́ fi símú bí àṣà pírẹsidẹ́ǹtì wa kò bá oníwákàtí kan. ẹ má àfẹ́kítẹ̀ burúkú ó tún kán lálẹ́ lẹ́ Yorùbá nínú so ọmọ ìtẹnumọ́rọ̀ kan ìran Yorùbá ò ṣe fi ẹjú fún o gbogbo ẹni tí wọ́n ti ń sọ pé ìran Yorùbá ò ṣe jà fún o ẹ fura sí wọn. ẹ wo bá gáńtẹ̀ kí wọn ẹ ṣe wọ bá wọn. gbèrè sára wa Fúlàní lọ́ba ya wọn sùn ire o. Àbẹ́kìtì ẹ kì í fi nọ́mbà mi pè é kọ́tẹ́ tẹ sẹ́ndì sí mi ẹ kì í gbọ́ fún ara mi màá gbọ́ mi bí n sí màá gbé yín wọlé. Àbẹ́kìtì máa pè yín padà máa pè yín sí. hello. ẹ bá mi sẹ́yìn sí private number mi kí n gbọ́ ẹni sùn kí lẹ wí. Àbẹ́kìtì kí lẹ wí.
Okay, ẹ má wọ máa transfer ó yá ẹ bá gbóhùn sókè voice note ni àbí voice note lẹ́sẹ̀ nìkan ẹ má wọ ẹ bá gbóhùn sókè bá mi ẹ gbóhùn sókè lórí fóònù ẹ gbóhùn sókè ẹ má wọ bàbá Èkìtì máa ṣẹlẹ̀ sí bàmí ẹ ní dààmú. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin àti bàbá Èkìtì ẹ rọra Ọlọ́run akúkú ṣàánú ṣe rí pé a ti kẹ́ran mérò báyìí. a ti fa wèrè lọ́yàn ẹ lá kẹ́ran mérò tó bá kẹ́ran mérò kò bá dáa á fa ọ̀ràn wèrè báyìí ni. a ti fa wèrè lọ́yàn báyìí ni Ọlọ́run kó ṣàánú wa. omi ọmú wèrè ti tẹ̀lé wa. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́ o. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́ o. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́ o. ọ̀ká òyìn ọgbọ́n ni. omi ò lápá omi ò lẹ́sẹ̀. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́. omi gbogbo ló máa wọ́n yan rìn wọn. àṣẹ. báyẹn ṣe máa jẹ́ nìyẹn. àṣẹ. torí ẹ lọ mo ya sáré wo short video tẹ máa ń ṣe yẹn mo wò lọ́sàn-án yìí mo tún rí àwọn àgbààgbà tó sọ̀rọ̀ inú èèyàn tẹ̀ ń dùn. bẹ́ẹ̀ni. kọ́lọ́n kó má pohùn máwọn àgbààgbà yẹn lẹ́nu kó dẹ̀ bá yín dúpẹ́ fọ́dọ̀ òun àti gbogbo àwọn onídìí àtòkù wípé igbe àti ariwo tẹ̀ ń pa wọ́n padà gbóhùn wa. àdúpẹ́ àwọn àgbààgbà yẹn padà gbóhùn wa torí tí ò bá ṣe pé igbe tẹ̀ ń ké tí wàhálà yín ò já sásán lórí ilẹ̀ Yorùbá àti àwọn afẹnugú géètì fẹnujáwáyà náà tí wàhálà wa náà já sásán fún àwọn àgbààgbà yẹn padà gbọ́ tiwa tí wọ́n jáde àwọn tó dẹ̀ lọ ṣojú wa l'Ábùjá náà adúpẹ́ lọ́wọ́ bàbẹ̀jẹ́ wọ́n gbà wípé àwọn Yorùbá là lékè àwọn ẹlòmíì tún fẹ́ join ní wa wọ́n ní wọ́n lọ jẹ́ kọ́ wọn tó máa túbọ̀ gbélé Yorùbá ga kọ́ rí join ẹ̀ ṣe máa jẹ́ nìyẹn ẹ rí wèrè tó ń sọ̀rọ̀ yìí wèrè gidi ni o ẹ mú so ẹ lọ yẹ wù ẹ mú lọ sí. dókítà ẹ sọ pé oògùn ẹ̀tàn ló escape. dókítà ẹ lọ wọn lóògùn ẹ̀tàn ló escape bàbá Èkìtì ẹni tá a bá pè yín sí lẹ́yìn ẹ máa pè yín. ẹni kí n play voice yẹn káwọn èèyàn gbọ́ ni mo kọ́ Èkìtì sẹ́ndì sí mi wọ́n ní kí n play ẹ̀kẹ́ gbọ́ ẹjọ́ ṣé kí n play ẹ̀ o. bàbá Èkìtì sẹ́ndì ọkọ sí mi wọ́n ní kí n play ẹ̀kẹ́ gbọ́ ọmọ Yorùbá ṣé n play ẹ̀ ṣé n play ẹ̀ o. ẹ bá wa gbóhùn sókè. hello. mo ti tún yín pé ẹ má bínú ẹ jẹ́ ṣe ká play ojú ọ̀bẹ Èkìtì sẹ́ndì sí mi o bàbá Èkìtì ẹ jẹ́ ká kọ́kọ́ wò ní. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kán tàn yín jẹ máa torí Ọlọ́run ti bá wa ṣe ẹ má jẹ́ kán tàn yín jẹ mọ́ o torí Ọlọ́run ti bá wa ṣe Olódùmarè ti bá wa ṣe olórí ogun wa ti dìde. ẹ kì í wà pé kì í fara wọn ẹ jẹ́ kí n pè wọ́n ilé bóyá mo lè play ẹ̀ sínú short video láàárọ̀ ọ̀la network Bàbá Èkìtì ti lọ Bàbá Èkìtì bàbá ti drop níbẹ̀ mo pé network wọn ti lọ Bàbá Èkìtì ẹ lọ wá network o tẹ bá ń wò mí lórí tẹ bá ń wò mí. Májàsọ́lá ti dé ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o wípé òun ló lórí ogun Yorùbá wípé òun ló lórí ogun Yorùbá ẹ má jẹ́ kó tàn yín jẹ o ẹ má jẹ́ kó tàn yín jẹ o mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ wípé irọ́ Gani Àdàmú ti já kì í ṣe olórí ogun Yorùbá ẹ má jẹ́ kó tàn yín jẹ o torí olórí ogun wa ti dé ẹni tí àwọn àgbààgbà ìlú fọwọ́ sí. ẹ pè mí sórí nọ́mbà mi òkè tí ẹ̀pẹ́ ti wà náà níbẹ̀ yẹn náà. a ti play ẹ mo fẹ́ sọ̀rọ̀ ni àwọn èèyàn ní kí n gbé yín wọlé kẹ́ sọ̀rọ̀ ó yẹ pè ní tí mo pẹ́ tí ń pè látẹ̀kọ́ yẹ pè. Bàbá Èkìtì lọ tún sọ òyìnbó sí nìyí ọ̀kẹ́ Bàbá Èkìtì òyìnbó pọ̀ fún Bàbá Èkìtì the school of tailorism àgbọ̀dọ̀ làwọn lọ ẹ má jẹ́ kọ́tàn yín jẹ mọ́
olórí ogun ti dé Sunday Igboho ọmọ Adéyẹmọ ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ọ̀ṣọ́ọ̀ṣì ṣàǹfọ̀ yín lórí ẹsẹ̀ kú sọ̀rọ̀ wéré. ẹ̀gbọ́n tí mo sọ yìí ó ṣe wàhálà tán ní. lẹ́kìtì àtẹ́wọ́ fún bàbá Èkìtì àtẹ́wọ́ kó mi àrò àtẹ́wọ́ kó mi àrò bàbá Èkìtì ti dé kó mi àrò àtẹ́wọ́ kó mi àrò wọ́n lọ́mọ àlè lọ́ba Bariga bàbá Èkìtì wọ́n lọ́mọ àlè lọ́ba Bariga aláàjìnà bàbá kàmọ́lẹ̀ sí. ẹ já bèrè pé ọmọ boni ti Gani. ọmọ sí máa ń ṣìnà. ìyà ló ń jẹ wọn ìyá mi mo ti sọ lánàá mo sọ lórí program mi mo ní wọn á jáde síta ń fi wọn pèsè sí bú kábíyèsí. everybody mọ̀ kó máa jáde. torí wípé wọn ò ní ìbọ̀wọ̀ fún ọba torí pé kì í ṣe ọmọ Yorùbá. wọn ò ní bíbí ire. àwọn akẹ́kọ̀ọ́ ti ń pariwo tipẹ́. èmi mọ Gani dáadáa. mo ti sọ tipẹ́. mo mọ Gani dáadáa. kì í ṣe ọ̀rọ̀ wọ́níwọ́ní nígbà tó ń kọ́ṣẹ́ kápẹ́ńtà mo mọ̀ dáadáa. ìgbà tí mọ́tò pa ìyá ẹ̀ ní Sẹ̀lẹ̀ express. dáadáa. Sẹ̀lẹ̀ express ní ọ̀nà Sẹ̀lẹ̀ express nínú Ìkẹjà tẹ̀dó kó jáde síta kó wá dìnnà ẹ̀. ogun dé o à ń gbọ́ yín Àbẹ́kìtì à ń gbọ́ yín network Àbẹ́kìtì lọ network Àbẹ́kìtì ìtàn burúkú rèé o ṣé n tó ń lọ lẹ̀ ṣé mo ti ní òní padà dógún lẹ̀ báyìí lẹ̀ Yorùbá ìtàn burúkú máa rèé Àbẹ́kìtì à ń gbọ́ yín Àbẹ́kìtì. Kó wá dìnnà ẹ̀. ló ń Gani ṣé gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn ìrísí ìgbà tó lo ẹ̀jẹ̀ Yorùbá tó. Àbẹ́kìtì nẹ́tíwọ̀kì yẹn ò dáa. Àbẹ́kìtì bá wá kó níbi tẹwàá ẹ nẹ́tíwọ̀kì yẹn ò dáa ọ̀rọ̀ eléyìí pọ̀ o. àwọn tó Àbẹ́kìtì jù lẹ̀ ọ̀rọ̀ yìí pọ̀ o. ọmọ kiri bá sunmí túmí wọ́n máa ń fi èsìkéèsì ìlú nídìí ni o. èsìkéèsì rèé o tọmọdé bá sunmí kúmí àwọn àgbàlagbà tó kọ́ máa ń fi èsìkéèsì nú nídìí. nẹ́tíwọ̀kì Àbẹ́kìtì ni èmi kọ́ nẹ́tíwọ̀kì wọn ni nẹ́tíwọ̀kì Àbẹ́kìtì ni èmi kọ́ o ẹ bá gbóhùn sókè pàápàá sà. hello ẹ kò ní dá àsìkò yìí o. ẹ̀kú ètò. àjọ ń ṣètò ní o. ẹ̀kú ètò máa kú iṣẹ́ tán dákun. ọba Ọlọ́run ọba yín gbé gbàrọ̀ Ọlọ́run ẹgbẹ́ sára yín. adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá. adúpẹ́ lọ́wọ́ gbogbo wa o àbọ̀ Ọlọ́run ọba wa gbé gbàrọ̀ Ọlọ́run. lọ́gbà orílẹ̀-èdè wa fún aláìpẹ́ láìpẹ́ lóko Ọlọ́run. àwọn bàbá ti Sunday Igboho bàbá bọ́rọ̀ ọjọ́ ìdílé Yorùbá fún abẹ́rẹ́ ìdílé. àbọ̀ Ọlọ́run kí wọ́n bá wọn dé ọlọ́run bá dé lọ́jọ́ ìjọba ọ̀dọ́ rẹ̀ nù wọn. àṣẹ ọba wẹ bá a ṣe pápá àpáláàrùn 2 minutes Àbẹ́kìtì tí ọ̀dà kan ti ní nẹ́tíwọ̀kì. ṣé rí mo kí n ṣe ẹbí Gani Adams ọlọ́gọ́ tó bá ṣe wípé láti ìpìlẹ̀ tó ṣe pé àwa tá a jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá tá a ti ń pariwo bọ̀ gbogbo àwọn bàbá ẹ̀ bá ti tètè gbọ́rọ̀ sí wa lẹ́nu láti ìgbà yẹn ni gbogbo agbára rẹ̀ tó ní láti ìgbà yẹn kò bá ti lọlẹ̀ pẹ́sẹ̀ tipẹ́
àwẹ̀ tó jáde yìí ti ń sọ̀rọ̀ sí di ìdí ọba bàbá àgbàlagbà yìí eléyìí yọ kábàámọ̀ rẹ̀ láìpẹ́ yìí ẹ̀yẹ́ máa wò dandan ni yọ kábàámọ̀ ìyá yọ jẹ láìpẹ́ láìjìnà yìí ẹ̀rú pé Gani ti sórí ibú ọlọ́ọ̀bá gbọ́ Gani yóò ti sórí ibú nílẹ̀ Yorùbá nítorí wípé kọ̀fẹ́ ẹ̀ṣẹ́ ọmọ Yorùbá kankan tó nífẹ̀ẹ́ Gani Adams mọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ọkàn fi tipátipá ṣe gbogbo tí ń ṣe ni tó náà sì mọ̀ lọ́gàá rẹ̀ nítorí wípé kò sí ojúlówó ọmọ ọkọ Yorùbá kan tó lè sọ tí a tó lè máa pèrè ní olórí jagunjagun gbogbo rẹ̀ ọ̀hún tí ó wà mọ́ tó ṣe pé wọ́n ti ń pè ní olórí jagunjagun ìwọ tó sọ pé olórí jagunjagun ní ọ̀fọ̀ àwọn ọ̀ràn rẹ̀ ìwọ náà ló sì tó ń gbàbọ̀dé fáwọn ọ̀ràn rẹ̀ alábọ̀dé ni Gani jẹ́ fáwọn ọ̀ràn Yorùbá ọlọ́ọ̀bá ń gbọ́ àníṣe bàbá wa tí Sunday Igboho yìí iná ni ọlọ́run lórí oyè lásán tó fún lóyè tá àti ìlú lórí oyè lásán àní bàbá tí Sunday Igboho yìí lọ́lọ́run lò ọlọ́ọ̀bá ń gbọ́ mọ́mọ́ mi tí ẹ bá sọ pé lọ́pẹ́ bàbá tí Sunday Igboho Gani Adams ọba fi Fúlàní kò bá fi àwọn Fúlàní kó ogun jáwé ẹran Yorùbá ọlọ́ọ̀bá ń gbọ́ nítorí wípé ẹni ọ ń bá wọn Fúlàní ṣe ẹni tí ń bá wọn Fúlàní ṣe ẹ dákun ọ̀nà dà tẹ́ wá ní kó gbà fún àwọn ọ̀ràn rẹ̀ tó Ọlọ́run níjọ́ bàjẹ́ o àwọn ọ̀ràn Yorùbá ká ṣera wa lọ́kàn ọ̀kan bàbá wa kí wọ́n tètè gbé gbèsè tí wọ́n bá gbé lójú ọjọ́ o nítorí Gani Adams yóò kókó jà wá o. ogun gidi ló fẹ́ jà. Hello. Ẹ̀dá tó mọ̀ ṣe òkú. Ó dákun máa ṣe òṣùpá lóró torí èmi la rí o. Èmi la rí o. Ìyá ló mọ̀ la. Gani ti dá òṣùpá lóró. Ogun náà fẹ́ gbé wọlé Yorùbá yìí. Kí lè fi sọ̀rọ̀ sí kábíyèsí báyìí? Ogun burúkú yìí. Ṣé ẹni máa kí n ṣe ìgbà àkọ́kọ́? A tètè fúnra ní. Ọlọ́run máa ń lo Sunday Igboho láti ókun àwọn nǹkan kan tó máa ṣí ọmọ Yorùbá lójú iṣẹ́ gbọ́ mi tó máa ṣí ọmọ Yorùbá lójú tá a máa fi mọ̀ pé lóòótọ́ àti kẹran mérò ti pẹ́. Bẹ́ẹ̀ni. Ìgbà tó ń lọ ẹjẹ́ sọ kankan fún yín o ẹjẹ́ sọ kankan fún yín lẹ́yìn. Nígbà tó ń lọ ọwọ́ bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn sẹ́yìn. Parasite lélẹ́yìn ilẹ̀ Yorùbá o. Ṣé ẹ ń gbọ́ mi mọ́? À ń gbọ́ yín sà. Nígbà tó ń lọ ọwọ́ bàbá Frederick Fáṣẹ̀hùn sẹ́yìn àwa ìwà lára àwọn tó sọ̀pọ̀tì ẹ̀ ẹ jẹ́ káwọn ọ̀dọ́ ṣe é àsìkò yúùtù láwa yìí ṣùgbọ́n wọn tètè jẹ́ ká mọ̀ pé ọmọ tápà ni bóun lè ṣe máa fàjòjì jóyè tí ò ní bàlújẹ́ bóun lè ṣe máa fọmọ màmá mi àwọn akọ́ṣọ̀ inú mi dùn Amẹ́ríkà lẹ́wà ẹ káàkiri gbogbo àgbáyé Ọlọ́run so bless Yorùbá with culture. Púpọ̀ wọ́n pọ̀ jù. With culture kì í tún ṣe culture nìkan ẹ já lọ síbi oúnjẹ mà ẹ já lọ síbi oúnjẹ ká lọ síbi aṣọ wíwọ̀ ká lọ síbi orin kíkọ ká lọ síbi àṣà dídá ẹni tí ò bá ní ẹ̀jẹ̀ lára tẹ́ ẹ bá gbé wọnú ẹ̀ á ṣìwàwù. Kò sí màmá mi àsọdùn ọ̀rọ̀ ní pétéwé bá pẹ́ lára ọṣẹ á dọṣẹ kò lè dọṣẹ kò sí bẹ́ẹ̀ ṣe ṣèbòlò tí ò ní rùn bẹ́ẹ̀. Ṣé ní gbogbo àwọn tó jáde síta fún yẹn mà eérú ló wà lọ́pọlọ wọn o wọn lọ́pọlọ mọ́ eérú. Nígbà tí ènìyàn dìde tó ń lò yín láti bà orísun yín jẹ́ nígbà tí èèyàn dìde tó ń lò yín láti wọlé bàbá yín màmá mi mo mú Gani ju bó ṣe máa ra ẹ̀ lọ́sẹ̀ ẹ bí léèrè kẹ́ni mo sọ ó ti la máa lọ kóòtù
màá wá sọ fún pé bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá pààyàn ni ìgbà wo ni bàbá gbé lọ kóòtù mọ́tò ló pààyàn ní express Ìjẹ̀ṣà mọ́tò ọmọ ìrankíran ní ló ṣe fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ mọ́tò ló pa ìyá ẹ̀ ẹni kó jáde kó wá dìnnà ẹ̀ ní ìjẹta ni mo gbọ́ ní ìjẹta náà pè mí náà sọ fún mi lára àwọn tó wá gbé àjẹkù ìyá ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì. ẹgbẹ́ abẹ́ dáhùn. à ń gbọ́ yìí. so bí òun rẹ̀ ṣe fẹ́ ọ̀dájú ọmọ tí ò ṣe kínní kó wá tún ilẹ̀ Yorùbá ṣe ṣé rí number one Yorùbá máa sọ pé ìgbéraga ni ìgbéraṣánlẹ̀ bí Aláàfin eléyìí tó wà bẹ́ẹ̀ bá kéré jù bẹ́ẹ̀ lọ ìran Aláàfin ló máa ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ bó o ní ńlá Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe fẹ́. à ń gbọ́ fídíò yẹn ni mo ti gbé wá bó ṣe kí Aláàfin Ọ̀yọ́ nì lórí ìdí. ìran Yorùbá dẹ̀ sọ wípé ilá yìí ga ju onírè lọ. mi rí ibi tí ọba ti fi yàn joyè tí ò lè bọ́ fìlà níwájú ọba kó dọ̀bálẹ̀ bí ò tẹ̀ ní dọ̀bálẹ̀ yẹn tán kó ṣe bí ẹni lóṣù ó wá ń tẹ ó tẹ̀gẹ́ kò rí títẹ̀ ìgbéraga ni. Aláàfin náà kí lórí ìdí ló báyìí. I love the way Aláàfin Ọ̀yọ́ kí tiẹ̀ bá a. Yes. Ó wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn tó ṣe pàtàkì níbẹ̀. Wọ́n kì í ti ẹ̀kọ́ kú ẹ̀. Ó orí ẹ̀dá. It is better. Kí gbogbo wa mọ̀, ṣé rí màámi mo ti sọ̀rọ̀ kan, àwọn kan pè mí látàná, bàbá Èkìtì, ẹ̀rọ yìí ọ̀tá àbá sọ̀rọ̀ yìí mà, á jẹ́ pé àárín ìsáfò ògúnlẹ̀ àwọn ọmọ wa ni. Agbẹ́dọ̀ gbogbo àwọn ọmọ àlè tí ń bẹ lára wa. Ẹ wá sókè ẹ sẹ́ni request o. Àwọn bàbá wa ti fi sípò. Ṣèbó lè ní bàbá ẹ̀ jáde àrí gidi. Mr. Adams ẹ sẹ́ni request. Bàbá kan wà l'Amẹ́ríkà mẹ́yẹ, ọmọ àrí gidi àkókò ni. Bàbá 82 or 83. Ó lè ní bàbá ẹ̀ jáde àrí gidi. Ohun tó fi bá yan Yorùbá tán ni ìyá ẹ̀ lọ́mọ Yorùbá. Orísun ẹ̀ from Tápà. Ẹgbọ́n ṣé ìyá èèyàn jẹ wá ní ilẹ̀ Yorùbá là ń fi wá fi àjòjì jẹ olórí ogun Yorùbá. Ẹ wá wo ìyàtọ̀ mà. Nígbà tó lórí ogun ṣẹ́yọ. Bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí sí àárín inú gbogbo wa o, ẹ máa gbọ́ àwọn kọ̀ọ̀kan tó. À ń kọ́ sí kọ̀ọ̀kan lù hàn. Nígbà kan Yorùbá ò lè dẹrú ẹ̀wò. Ṣùgbọ́n nígbà táwọn ará bíbá ẹ̀ mọ̀ pé Sunday Igboho ti wá òun Sunday Igboho wà ní gbogbo ìgboro ilẹ̀ Yorùbá. Wọ́n sá wọlé ni nígbà tó lórí òkú gẹ́gẹ́ yọjú. Ó yàtọ̀ sí fẹ́. Ó yàtọ̀ sílé tó parọ́ fọmọ Yorùbá tó ń fọmọ Yorùbá jẹun. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan. Torí mo mọ̀ pé ó ń wọ prógráàmù yín. Bóyá ó lè jáde síta tó bá tún lórí ọ̀fẹ́ àti ṣe kankan. Ó ní wọ́n sọ wípé òun wọ agbádá kiri. Ìran Ààrẹ Ọ̀nà Kakanfò wo lẹ rí tó wọ níkà. Ó ní wọ́n sọ wípé òun lọ sí patí olówó ní gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ bá wa béèrè kí ni orísun owó Gani. Ìyẹn number 1. Number 2, he was not a first Ààrẹ Ọ̀nà Kakanfò. Òun fara ẹ sọ pé òun ní number 15. Ṣé Abíọ́lá ní ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò àbí bọ́ba jíròrò? Ṣé Abíọ́lá fi ìyànjọyè káàkiri ó lé ní? And I pity all the ọmọ Yorùbá tó wà ní London, tó wà l'Amẹ́ríkà, tó wà ní Canada, tó wà ní Europe, tí ebi oyè tó ń pa wọ́n tó wá jọ̀dọ̀ Gani náà wá ń lọ. Shame on you. Shame on you. Àjòjì fi ń tọ́tọ́ fi yín, ó fi ń gbowó lọ́wọ́ yín. Shame on you. Jẹ́rìí ẹ tún já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Gani ṣe wá lóore o. Gani ṣe wá lóore. Gani ṣe wá lóore. Oore kí ló ṣe wá? Tí ò bá ṣe ìlara Sunday Igboho àṣírí òní túbà yìí. Bẹ́ẹ̀ ni, God bless you, Èkìtì. Tí ò bá ṣe ìlara Sunday Igboho, omi ò ní tọ́lẹ̀ ní ẹja ìbáyìí.
tí ò bá ṣe ìlara sédè Ìgbòho àwọn bàbá yẹn ò ní deep to our history. bẹ́ẹ̀ ni. tí ò bá ṣe ìlara sédè Ìgbòho orú òtítọ́ tó farahàn lọ́wọ́lọ́wọ́ kò ní farahàn. This is time for all the Yorùbá indigene ká bẹ́rì Gani kí ìrìn ẹ̀mọ́ ṣẹyọ nílẹ̀ Yorùbá mọ́. Ó ti wúdi wa ní gbogbo lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Bàbá kan pè mí lẹ́yìn ọmọ Ìbàdàn ni. Ó ní ẹ̀mí tó tọwọ́ Gani bọ́ ní Ìbàdàn. Ẹ bá wa pa wa káàpù. Ìbàdàn kan. Màmí. À ń gbọ́ yín sà. Ó ní kò yẹ kó sí ọmọ Ìbàdàn kan tó máa bá Gani ṣe. Ní ẹ̀mí tó tọwọ́ ẹ̀ bọ́. Torí pé you want to become a OPC leader ẹgbẹ́kẹ́gbẹ́ tó sọ ẹgbẹ́ OPC di ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ tó sọ̀rọ̀ tó sáré bíi rélùwé lọ́yọ̀ọ́ ní Ọ̀wọ̀ kò parọ́. Ẹnìkan ti wà lórí TikTok gan-an lọ́nà fẹ́ sọ̀rọ̀ kan. Bàbá Èkìtì ẹ̀rọ dàn síbẹ̀. Bàbá ẹ bá wa gbóhùn sókè lórí TikTok. JP Adams ẹ bá wa gbóhùn sókè. Adams lórúkọ tiwọn náà. Ẹ bá wa gbóhùn sókè JP Adams. Àbínú ẹ bá wa gbóhùn sókè kí ló pé ṣẹlẹ̀ ẹni kíní kan ṣẹlẹ̀ pé. Ẹ jẹ́ yín yan wá ṣe ń gbọ́ wọn lórí TikTok. Hello sir. Ẹ tó wà lórí YouTube àti Facebook ṣe ń gbọ́ wọn ẹjọ́. Bàbá ẹ máa sọ̀rọ̀ yín ẹ̀fà fáànù náà. Fáànù òkè stop ni. Aṣọ ẹ̀gbọ́n mọ́mí yín ló wọ̀ kó lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní wọn gbọ́ ìdádì nífẹ̀ẹ́ ní fóònù nọ́mbà mi lọ́wọ́ ni. Ṣé kí n pè fún yín bẹ́ẹ̀ yẹn sà? Adáre. Ẹ mọ̀ nǹkan ẹni sùúrù ẹ sáré ṣe kínní kan máa yọ. Kọ́jẹ́ kí ni? Kí lẹ́ni kan ṣe? Hello? Ẹ má fi earphones bá wa sọ̀rọ̀ sà. Ẹ kó má fi earphone bá wa sọ̀rọ̀, kó má fi earphone bá wa. Hello sir. Ẹ̀yin èèyàn ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section. Please put my number in the comment section. Ẹ bá wa kọ nọ́mbà mi sí comment section ẹ jọ̀ọ́. Ẹ gbọ́ ṣe sí ń gbọ́ wọn báyìí. Ẹni sùúrù ẹ ń gbọ́ wọn lórí YouTube báyìí. Ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ wọn lórí YouTube báyìí. Ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ wọn lórí YouTube àti Facebook. Fọwọ́n ti máa ní pẹ̀lú YouTube ni wọ́n ní sọ̀rọ̀. Ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn. Hello? Ẹ bá wa gbóhùn sókè. Ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section kó lè pè mí lórí WhatsApp. Àbẹ́kìtẹ̀ yẹn gbóhùn sókè. Àbẹ́kìtẹ̀ gbóhùn sókè. Ìjọba nọ́mbà fún mi. Ok, ìyá mi àmì mọ̀ pé bẹ́ẹ̀. Ẹ gbóhùn sókè. Àkókò tó yẹ kí gbogbo wa ká jáde síta pé àfẹ́ Gani nílẹ̀ wa mọ́. Ṣé gbọ́ mi? Ok. Ká jáde síta ó ti wúndì wa lọ́pọ̀lọpọ̀ náà. Ó wúndì wa gan gidi. Màmá mi around 1996 to 1980 till 97
ẹ̀mí tó ṣòfò ní Èkó lọ́wọ́ Gani kì í ṣe kékeré torí pé ó ń wá ipò torí pé ó fẹ́ jẹ olórí OPC ó wá ń dagbádá káàkiri ilẹ̀ náà gbogbo yín lẹ́mọ̀ ìjọba tó wà lóde yìí òun kì í òun ṣọ̀rẹ́ wọn ìgbà tó ń fẹ́ ìyàwó Tinubu ló dúró gẹ́gẹ́ bí bàbá fún un láti fi ṣó lóore. Hello. Bàbá fẹ́ ìyàwó ta ni? Ìgbà tí Gani fẹ́ ìyàwó Tinubu ló dúró gẹ́gẹ́ bí bàbá fún un. Kò ní bàbá ni. Àní bàbá ẹ̀ ti ṣekú ti pẹ́. Màá wá fọ́tò yẹn màá gbé síta kẹ́rì nígbà tó ń fẹ́ ìyàwó Tinubu ló dúró gẹ́gẹ́ bí bàbá fún un. Irọ́ ni bàbá Èkìtì. Ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn ní bàbá Èkìtì parọ́ ńlá kan. Tinubu ló dúró gẹ́gẹ́ bí bàbá fún. Àwọn máa ń kọ̀ǹfàmù ọ̀rọ̀ yìí bàbá Èkìtì. Màmá mi ọ̀rọ̀ níbi tí mo bá rìnrìn àjò mi dé tí n bá fẹ́ parọ́ tí n bá ń parọ́ a jẹ́ pé èmi gan lórí ọmọ àlè. Wọ́n ti bàbá Èkìtì bẹ̀rẹ̀. Hello. À ń gbé bàbá Èkìtì. Bàbá Èkìtì. Hello. Hello. Gbogbo ìjápọ̀ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ máa stop a máa pè yín padà. Tẹ́ bá ń pè continuously á padà jápọ̀ náà ni. The Bluetooth is off, then kí wọ́n ló ń ṣẹlẹ̀. Tẹ́ bá lè bá wa power tap ẹ̀yin lẹ́mọ̀ o. Ọmọ mi ń pè tí bíbí ó pè gèdè Ọ̀yọ́ pé wọ́n pè gèdè ẹ̀kọ́ bí ọmọ. Ṣé kí pọ́dọ̀ mi ni problem yẹn ti ń wá? Ẹ̀wẹ̀ tó sọ̀rọ̀ náà tọ̀nà wọn náà crack. Hello. Yorùbá wo ẹ kálẹ́. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ rajà rẹ pé tó so mo ti ń listen sí program yín láti ẹ̀kọ́ mo ń jà láti. Bàbá Èkìtì máa ń pè ní padà ń sìn. À ń gbọ́ ní. Program yín wà interesting gan. Èmi ò mọ àwọn nǹkan tẹ́tí ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ níbi tí Gani Adams kò tẹ̀ sí nǹkan tó kàn èmi náà because ibi táwọn èèyàn fi sí tó yẹ kó ti bá kò sí nílẹ̀. Mo gbà fún Sunday Igboho, mo gbà fún Májàsọ́lá, mo gbà fún Bàbá Dámilọ́lá, olórí ni ẹni tó bẹ́ẹ̀ náà lọ fẹ́ fún lóye yẹn. Ọlọ́run adé tó bọ́ bá wa dá sí dáadáa. Ọlọ́run tó bá wa dá Sunday Igboho sí. Kẹ́rì lórí story tí wọ́n play lẹ́ẹ̀kan yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan particularly. Ìbọ̀bọ̀ èmi ọmọ ẹni tó ń sọ̀rọ̀ yẹn rí o. Bọ̀ èmi tí mo ń sọ̀rọ̀ yẹn ọmọ bíbí Bariga ni mi. Kò sí nǹkan tí mi ò mọ̀ nínú Bariga. Bàbá Èkìtì máa pè ní padà ń sìn máa pè ní. Mo máa ń lọ pé kẹ́gbẹ́ mi kẹ́ máa fọ́rí fún ẹ̀ kẹ́ máa wádìí. Àwọn ìtàn yẹn òótọ́ wà nǹkan tẹ́lẹ̀ yẹn sọ mi ò ní parọ́ fún yín o. That's just the truth. Yes. That's just the truth. Òótọ́ wà nù ẹ̀ o. Story yẹn gbogbo ló mẹ́bi pè. Mo ti comment láti ẹ̀kọ́ mo fẹ́ gòkè. Òótọ́ wà ń bẹ̀ kò ṣe gbogbo ó lè rárá bó irọ́ lè wà bẹ́ẹ̀ o. But òótọ́ pọ̀ ń bẹ̀. Bàbá yẹn gbalẹ̀ tó pọ̀ nù Bariga gan. Ó gbalẹ̀ tó pọ̀ nù Bariga gan. Ó gbà èmi gangan àǹtí tèmi ilé bàbá ọkọ àǹtí tèmi gangan wọ́n gbà ó tún kọ́ padà ni. Ó tún kọ́ padà. Ó tún kọ́ padà nígbà tọ́wọ́ jọwọ́ lọ òun gan ọmọ tán tó fi lọ gbàbẹ̀ ó gbalẹ̀ gan gbúfẹ́ lórí àwọn èèyàn ní Bariga gan ẹ fẹ́ rí fún àtẹ́bá ní anybody nínú Bariga ẹ béèrè kò ń ṣe nǹkan tó bò ó yes that's the truth èmi ọmọ ẹni ọ̀dà tí mo bọ̀ lórí story tẹ́ni yẹn sọ real ni gbogbo ògùn tẹ́ ń darúkọ Ìjàmbá Kájọlá èmi ni Sọ́ngàsì gbogbo dówó tuntun rédíàkì yẹn gbogbo kò sí tí mi mọ̀ everywhere wọnú là jẹ padà. Bàbá wa CMS lèmi lọ. Bí Tinubu bí Wike ẹni sùúrù bí Wike bí tó bá pẹ́ wọ́n gbalẹ̀ I am not in support of wọ́n gbalẹ̀. Ẹni sùúrù ní Lagos State particularly tẹ́bára ilé tó ti kọ́ for the past 30 years àwọn kan tún dìde wọ́n tún ní kẹ́ tún owó yẹn sàn
ló ṣẹlẹ̀. kíní yẹn 90% Lagos State ni wọ́n ti ń ṣe 90% ẹni tó gbà. wọ́n sọ fún yín pé ẹbí kan ló talẹ̀ ẹbí kan ni ò talẹ̀. ó ṣẹlẹ̀ sẹ́ni tí mo bá rí sọ̀rọ̀. bọ̀ òyìn ṣẹlẹ̀ yẹn lèmi confam pé bàbá yẹn gba ilẹ̀ tó pọ̀ wọ́n dẹ̀ bá ó jẹ́ láwọn ibì kan àwọn míì bá kó owó ilé kan tẹ́ pọ̀ mú sójà ni ó kọ padà náà. yes ọlọ́run kẹ́mi tẹ́ ń darúkọ yẹn a lè gbàgbé jásíbájú láyé a lè gbàgbé jásíbẹ́dó road ó gbà tó pọ̀ ṣẹ́tẹ́rẹ́tàn ó ṣẹlẹ̀ ìyẹn lèmi confam. ó lèmi sọ fún yín wípé even ọ̀tọ̀ ní ọ̀nà ìdó agbóyè là ń pa nísìn tí wọ́n ta kínní kan mítà square meter fún ọmọ Ìgbò tó bá di ọ̀la nísìn àwọn mìíràn tó dìde wọn ní family kan ló ta family kan ọmọ Ìgbò máa pariwo pé Yorùbá don dupe me bẹ́ẹ̀ ṣé tí ojú àkàtà bá léwó ṣó yẹ ká gbọ́ lẹ́nu ẹdìyẹ ọmọ tí wọ́n bá yẹ ẹ̀sìn abẹ́ káńtà wọ́n máa pàtàn wípé bàbá ọba. lórí tó bá pè lọ́ba àyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ sí wọn ẹni à ìyẹn wrong. ẹ ṣeun ìyẹn gangan lèmi wà lórí ẹ̀ tí ìyá láyà tó sọ pé ìyá ìtàn bá sùn lábẹ́ ìyá ẹ̀ tó gọ̀ nígbà tí wàá fẹ́ lọ mu Ògìdìgà àti alọmọ àti Pankuroyè tó wá mú ìyá ẹ̀ máa bẹ páńpẹ́ ẹ̀rùn káńtà tí ìyá ẹ̀ tó pé kó ní sùúrù káwọn sáré lo ọ̀rá àdáàbòbò tó fi bíbí kùbí tó bá lóyún kóyún tó bá lóyún kóyún ọmọkọmọ náà ló máa bí ẹ bá wa gbọ́ sókè Ọ̀yọ́ Èkìtì. hello bàbá wa yẹn òun náà bá. kéèyàn fẹ́ pé wọlé tó ń sọ rọ́bìṣì ni. no wọ́n ní bàbá wọ́n ní kábíyèsí gbalẹ̀ pé ó ṣẹlẹ̀ mo dẹ̀ ní wọ́n ṣe máa gbalẹ̀ wọ́n máa ń dá padà náà ni kọ́ lọ́n ṣàánú fún wa àwọn ọba wa. ní kábíyèsí bá gbalẹ̀ ilẹ̀ bàbá ìlú gbà ìyẹn wá ń kọ́. ó parí àbí Èkìtì gbé mi dé. ọmọ Yorùbá jáà ni ọmọ Èkó ni. ọ̀rẹ́ tó bá gbalẹ̀ kó lọ sí court. ó yàtọ̀ sọmọ tápà. ẹni pé àbí Èkìtì ọlọ́run mú yín nẹ́tíwọ̀kì yín ò dáa. bàbá wa tó ń sọ̀rọ̀ yẹn JP yẹn bàbá wa JP tẹ́ bá ti rí nọ́mbà mi ẹ send mi ní mẹ́sẹ̀gì JP tẹ́ bá ti rí nọ́mbà mi ẹ send mi ní mẹ́sẹ̀gì. bàbá Èkìtì ẹ bá wa dúró níbi tí nẹ́tíwọ̀kì wà bàbá Èkìtì. hello ìyá mi. à ń gbọ́ yín bá ó kílẹ̀ mi tẹ wà yìí ó kílẹ̀. mo ní tẹ́ bá ní bàbá ń gba ilẹ̀ bàbá ẹ̀ ló ń gbà because he's a Yorùbá man he became a king in Yorùbá land ó yàtọ̀ sọ́mọ tápàṣẹ́ tó wá sí ilẹ̀ Yorùbá tó bá máa lé ọmọ onílé lọ́wọ́ mú ó yàtọ̀ síra wọn. tápà tí rogo à ń gbé wà bẹ́ẹ̀ tìtì. ó yàtọ̀ ṣe rí majority àwọn tó ń dìbẹ́ǹdì Gàníṣẹ́ àwọn ọmọ OPC ọdún 5 ọdún 6 ọdún 7 ni wọ́n. àtọ̀sẹ́yìn tẹ̀ ti pẹ́ nínú OPC. They know nothing about OPC. Kí bàbá ọba Gbàgádà tó sọ̀rọ̀ ọba Bàrígà sọ́rí kí ọba Bàrígà tó sọ̀rọ̀ bàbá wa tó sọ̀rọ̀ làwa ti ń sọ bíbá yìí pé ẹni tó bá Gani lọ́bì oyè Ààrẹ Ọ̀nà Kakanfò pé Fúlàní ni kì í ṣe pé wọ́n ṣe ń sọ ṣùgbọ́n torí pé bàbá yẹn wá túṣu désàlẹ̀ kòkò ọmọ onílù òní fẹ́ kí ìlú ó tù ṣé bó ṣe ń lọ yìí ló ṣe dáa ni the answer is no ṣùgbọ́n nínú bí Yorùbá ṣe ń rí nínú Gani ń dùn in 2023 this stupid bastard ọmọ tápà yìí ó jáde síta pé ọmọ OPC pátá pé òbí nìkan lọ ṣiṣẹ́ fún. òbí nìkan lọ dìbò fún. máa. ẹ bá ti pè lẹ́ẹ̀kan bá wa sọ̀kọ̀ wọn á pè yín padà. à ń gbé bàbá Èkìtì. ṣé òbí ló máa wá ṣẹlẹ̀ Yorùbá lóore? ẹni tó jáde síta yìí tó ní ìjọba eléyìí tó wà ní ìta yìí fún òun ti ọ̀rẹ́ wọn
ìgbà tó jẹ́ ọ̀rẹ́ ìjọba Jonathan kí ni Yorùbá gé ní bẹ́ẹ̀ nothing. Ìgbà tó Ọbásanjọ́ wà ń bẹ̀ Ọbásanjọ́ tó ló sọ pé ẹni OPC mà tẹ́ bá ti rí shoot aside. Torí pé Ọbásanjọ́ mọ̀ pé tí wọ́n fi dá OPC lẹ̀ Gani ti sọ́dà nǹkan míì ìyàwó oníyàwó náà ń gbà kiri ilé onílé náà ń tú kiri ní Èkó ń gbà yẹ ọmọ tó sọ̀rọ̀ yẹn lọ wá fídíò yẹn tó mà bí akẹ́ tuntun clear kó tún refresh àwọn memory àwọn èèyàn ní Ọ̀kọ́ta mo lè sọ wípé wàhálà àwọn OPC ló ní Wàsíù kúrò ní Ọ̀kọ́ta nígbà tó kọ́kọ́ kúrò lọ́kọ́ta ìbọn ní everyday tẹ́ bá kọjá lọ láti Sẹ̀lẹ̀ express tẹ́ lọ sí Èjìgbò Ègbè Ìkọ̀tún ẹ má gbàdúrà ní kẹ́ má bá mọ́tò àwọn OPC pàdé lọ́nà wọn á so bánà máa wájú mọ́tò wọn báyìí ìbọn ní kẹdẹdẹ tọ́ba ti lè stop ẹ̀ tẹ́ bọ́ọ̀lẹ̀ báyìí ìbọn ẹ máa gbọ́ tí ìbọn máa rọ̀ bí òjò ni táìmì lẹ́nu a máa wó èsì lọ nígbà tí wọn dé kíkẹ́ ṣe torí àjẹ́dà tó fi dá OPC lẹ́yẹ ibi tó Ọbásanjọ́ ti gbógun ti wèrè nìyẹn sóore wo láàrí jẹ nígbà tó jẹ́ ọ̀rẹ́ Jonathan ọ̀pọ̀lọpọ̀ níwá ọmọ I have lot of them tó jẹ́ pé wọ́n jọ wà papọ̀ ń gbẹ̀yẹ ó kọ́kọ́ gba 6 billion after the 6 billion this man collect another 25 billion owó empowerment fún gbogbo all the OPC wọn rí kankan ló sọ wọ́n di oní 30,000 naira it is better we get Gani totally kì í ṣara wa àfi ọ̀fọ́jú ó pọ̀ lálẹ́ yìí o àti dìndìnrín ṣé ẹ gbọ́ mi mà. à ń gbọ́ yín o bẹ́kìtì. àfi ọ̀fọ́jú tàbí dìndìnrín mà ká fi ojú ọ̀tẹ̀ wò ó ká tún fojú ojú àìtí ò ń ṣe ọ̀tẹ̀ ká tún fi wò ó again. ẹni ń bá màá mọ̀ pé nígbà tí Sunday Igboho dé yìí ìyàtọ̀ wà láàrin ìgbà tí ò sí lára rẹ̀. ẹgbẹ́ tí lóòótọ́ lórí insecurity ilẹ̀ Yorùbá tí lóòótọ́ ni. ilẹ̀ Yorùbá ò láti gbà nígbà tẹ́mi ń ṣe kékeré torí àwa máa ń jẹ bọ́ kiri ní mà ẹ máa gbọ́ mi ẹbọ náà fi bí àwa máa ń jẹ bọ́ kiri ní mi ò tí ì gbọ́ rí pé wọ́n ń ṣọdún Kakanfò ní ilẹ̀ Yorùbá rí o mi ò gbọ́ rí o Gani kan create any avenue tó máa fi make owó àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀dà kí wọ́n dẹ̀ ń wò ẹjẹ́ àṣìtìdítìdí kí irú Gani kó má ṣe yọ ní ilẹ̀ Yorùbá mọ́ kó má ṣe yọ àwọn ọmọ Yorùbá tó ṣiṣẹ́ dèdèrè náà l'Amẹ́ríkà ní lọ́dọ̀ tó ṣe ń tẹ̀lé lẹ́yìn káàdé bí àgbo la máa wá fún wọn ní tíye wọn máa fi ṣí Gani is not part of all èrè ìdí tó fi fẹ́ máa domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú nìyẹn. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ lálẹ́ yìí torí ẹ ti ní ká má máa fàjà mọ́. ẹ má fàjà because àwọn Yorùbá wuyi fans. mi ò fàjà ṣùgbọ́n ẹ má gbàgbé pé mọ́tò ló pààyà lẹ̀ fẹ́ bí o. àní ẹ má fà kọjá ẹ má fàjà off your mind. mo ti gbọ́ ṣebí àwọn èèyàn tí gbọ́n lé ṣebí àwọn èèyàn tí gbọ́n lé. ẹ gbọ́ àwọn èèyàn mi sọ̀kọ̀ àwọn èèyàn gbọ́. wọ́n á ti gbọ́ kó jáde síta kó wá dì náà yẹn màá wá pe ẹni yẹn síta màá rí kọ́dọ̀ yẹn pé kó tún sọ kó dárúkọ ẹni yẹn ló rẹ́dì láti dárúkọ òun pé àwọn làwọn wá gbókù ìyá ẹlẹgbẹ́ express ní Ìṣẹ̀lẹ̀ express ọmọ ìranù ẹni tí ò ní bíbí rẹ. èwo ni say it again báwo wọn tún sọ wá. bàbá ẹ̀ jalè wọ̀lú mọ́tò pààyà ẹ̀ ìtàn rẹ̀ wo nìyẹn ògo ni òní máa rí bàbá oníbàbà fín ni òní máa rí ìyá oníyà fín bàbá ẹ̀ jalè ní Arígídí mọ́tò pààyà ẹ̀ lẹ́kọ̀ọ́. làwọn ajá sí báyìí tó yọ ọ lọ. ẹ ní ká má bàjá mi ò fẹ́ bàjá náà. ẹ má fàájà bàbá èkìtì má yẹ kó jà. ẹni kó padà lẹ́yìn Yorùbá. irọ́ ìyá ẹ̀ lọ máa rí gidi tápà ni bàbá ẹ̀ wọ́n fẹ́ ìyá ẹ̀ fún bàbá ẹ̀ gan ò lè tó sí obìnrin
bàbá ò lè tó ti obìnrin bí ẹnu Gani ṣe ní kutubu yẹlẹ ẹnu bàbá yẹn náà rí ẹni ká má bàjá mi ò fẹ́ sọ̀rọ̀ lálẹ́ ẹ má fọ ẹ ti ń fa gun bàbá Èkìtì má yẹ kó já. ò fẹ́ sọ̀rọ̀ ẹni tí ò bá padà lẹ́yìn Yorùbá tí ò bá fi Sunday ṣe rí kíní oyè ọ̀ṣọ́ọ̀ṣì Kakanfò festival tó yìí ṣe ní Ìjẹ̀tàmà ó ìtún ta sí Sunday Ìgbòho a mọ̀ pé Sunday Ìgbòho ló ní Yorùbá pọ́mọ Yorùbá ni no retreat no surrender lórí ọ̀rọ̀ Gani ṣe gbọ́ mi no retreat no surrender àwa la máa lé kó nílẹ̀ bàbá wa bàbá Èkìtì ẹ ti ń sọ òyìnbó tínú bá ń bí yín lẹ máa ń sọ òyìnbó. ọmọ ọkọ là wá ẹ má bínú mo ti sọ fún yín pé overgraduate lèmi àwa la máa lé ilẹ̀ bàbá wa lélẹ́yìí mi ò bá tápà tán mi ò bá Ìgbò tán lọ́tún lọ́sì mi Yorùbá pọ́nbélé ni so ọmọ àtọ̀húnrìnwá kan ò lè wá máa balẹ̀ bàbá mi jẹ́ oyè òótọ́ ní láyé àtijọ́ àwọn bàbá wa wọ́n fi àjòjì jí oyè kábàdé mọ̀ pé wọ́n fi oyè fún àjòjì tó bá ti mọ̀ náà máa rọ̀ lóyè a máa rọ̀ Gani lóyè ní ilẹ̀ Yorùbá a máa rọ̀ lóyè. bàbá Èkìtì tó bá change nǹkan kì í ṣara wa èèyàn máa ń change nǹkan. kì í ṣọmọ Yorùbá. ẹ bá wa láìkì ètò yìí property Yorùbá ló wà lọ́wọ́ property Yorùbá méjì tó wà lọ́wọ́ tó bá ti gbélé kó má pẹ́ dà màmá mi àti jẹ́ kí bọ́ọ̀sì bírè yìí kẹ́lẹ́ mọ̀ pé kó ráyè ní tiẹ̀ kan kí lè bá rọ́pọlọ ṣiṣẹ́ níbi iṣẹ́ lálẹ́ OPC kan pẹ́ra wọn yẹn OPC Gani ò ní sàbíkẹ́ẹ̀tì o kò níwèé ẹ̀rí o. ẹ lọ wá díẹ̀ dáadáa kò ní ìwé ẹ̀rí nínú òfin Nàìjíríà. ta ló tún ní no voice no sound dikẹ. èmi ń gbọ́ wọn èmi àwọn ọmọ títọ́ sọ fún àwọn ọ̀gbọ́n èmi ń gbọ́ wọn. àbẹ́ ẹ̀rí no sound máa pọ̀ no sound pọ̀ ẹ máa sọ pé no sound yẹn má power tap power tap wọn ló jẹ́ kó gbọ́ àtúntò ti report page wa tó pé àwọn power tap wọn yẹ kó no voice àbẹ́ Èkìtì gbọ́n sókè jàre ẹ bá wa kọ ẹ power tap kẹ́lẹ́ bá gbọ́ ẹ power tap kẹ́lẹ́ bá gbọ́. nínú òfin Nàìjíríà mà ẹ lè rẹ́jísítà orúkọ kan lẹ́ẹ̀mẹ́ta ṣé ẹ gbọ́ mi mà. à ń gbọ́ yín. nínú òfin Nàìjíríà ẹ lè rẹ́jísítà kẹ́mi lọ rẹ́jísítà Yorùbáwùyí náà kẹ́mi náà túbọ̀ bẹ́ẹ̀ lọ rẹ́jísítà Yorùbáwùyí ó máa reject ẹ̀ so the original ìwé ẹ̀rí ó wà lọ́wọ́ àwọn tí bàbá fẹ́ di Fáṣẹ̀hùn tí mo bá àwọn yẹn sọ̀rọ̀ tán ní táwọn bá dúró tó bá jọjọ́ kò pé Gani ò lè ẹ́ bà pé ra ìlú lórí OPC láéláé pé kò jẹ́ dẹ́rù ẹ̀ wò pé because ọwọ́ wọn ni original ìwé tí ìjọba fọwọ́ sí tó wà ó kàn ń lu Yorùbá ní jìbìtì lọ níra yìí Ààrẹ Ọ̀nà Kakanfò tó dé lóhun jẹ àgbélẹ̀ làwa Yorùbá máa padà lẹ́yìn ẹ̀ àní sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó bá ti lè gbé méjèèjì yẹlẹ̀ tó bá tún táwọn ẹ bá tún gbẹ́rùkọ Gani lẹ́nu mi. à ń gbọ́ yọ̀rọ̀ Èkìtì. tẹ́ bá tún gbẹ́rùkọ Gani lẹ́nu mi kápá jẹ́ màá jẹ́ ṣùgbọ́n tí ò bá gbé méjèèjì yẹlẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. ìjà bẹ̀rẹ̀ adájú. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi ti kọjá ẹni tí Gani lé palẹ̀ mọ́ eléyìí tó sọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ lẹ́nu débẹ̀ta àríra lẹ́nìí mo wọ mọ́tò mo búlọ̀kù ẹ̀ mọ́lẹ̀. ó wá ní bàbá Èkìtì báwo ló ṣe láìkì jẹ̀gbọ́n àìmọ́ ní ṣé bàbá yín Gani òkókù fẹ́ kó bínú mi ni kára kó sọpa ẹ. èwo lẹwọ mọ́tò ẹ. ó eléyìí tó dá síta gbà sẹ́ni kò ṣe program fún mi nígbà yẹn lọ. ẹ wá pàdé. ẹ jẹ́ kí gbogbo wa jọ lé wọn lálẹ́ pa àlè sákò ní ilẹ̀ wa tí gbogbo wa bá fẹ́ kéle Yorùbá onítìmí ẹ jẹ́ bẹ̀rẹ̀ lórí Gani rísì tí mo fi tọ́ bẹ́ẹ̀ rèé mà gbogbo Yorùbá tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá ló sọ pé pípa tí Fúlàní ń pa wá kò tó mọ́ òun nínú àtúwá Ọlọ́run tó wá fi ọmọ kan ṣe special gift fún ìran Yorùbá èèyàn kan tó wá ń gbógun tì í ẹ mọ̀ pé irú ẹni tó ń gbógun tì yẹ gbogbo wa ló yẹ ká gbógun tì onítọ̀hún. gbogbo wa ló yẹ ká gbógun tì ẹni yẹn. Fẹ́mi Ìgbòho jáde síta
ìrìn tí Sunday Igboho máa rìn báyìí ó bọ̀ ní Èkìtì ní on the 21 tó bá wá padà sí bẹ́ẹ̀sì ẹ̀ láti on the 30 31 1 2 3 4 ló máa fi wà ní Ondo Èkìtì àti Kogi State. Bàbá Èkìtì ọba mélòó ló ń bọ̀ wá pàdé Sunday Igboho lẹ́kìtì. It's over 100. Yeah. It's over 100 ma. Ẹ̀yin ọba yìí gan dá àwọn ọba yẹn gan dá nǹkan lẹ̀ ẹ wá ní kéèyàn má bínú. Ẹ máa gbọ́ mi mà ẹ máa gbọ́ mi mà. Ẹ̀yin tẹ̀ bá gbọ́ ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyì náà là ń jẹ́ bàbá Èkìtì ẹni sí. Ẹ̀yin ìyàwó Yorùbá Wuyì náà là ń jẹ́ lórí YouTube. Ẹ̀yin ìyàwó Gani ẹ farabalẹ̀. Ẹ̀yin ìyàwó Gani ẹ farabalẹ̀. Ẹ jẹ́ kí bọ̀dá Àdìsá gbọ́ lẹ́nu yín. Ẹ jẹ́ kí Sunday Igboho gan gbọ́ lẹ́nu tẹ̀pẹ̀ níyàwó Gani. Ó máa sọ fún ọ̀rẹ́ ẹ̀ ẹ jẹ́ kó gbọ́ lẹ́nu yín tẹ̀pẹ̀ níyàwó Gani. Ẹ máa explain tire. You go explain tire bàbá Èkìtì. À ń gbọ́ yín. Ṣé ẹ máa gbọ́ mi mà? À ń gbọ́ yín. Ṣé ẹ rí ní Yorùbá fi sọ wípé eré tí ajá bá fogún ọdún sá ìrìn fàájì ní fẹ́ ṣe. Wọ́n tún sọ pé kinní kan bá ṣe kinní kan lọ iwájú ní ọmọ bá kùkùté. Kò sọ́mọ kékeré sí lè bí lókòdé tó. Lèèyàn máa gbé ìgbésẹ̀ kan lèèyàn máa gbé mà. Tó dẹ́ wípé gbogbo irọ́ tó ti pa sẹ́yìn tí àṣírí àwa tú. Ìjọ tí n bá ti ń parọ́ tí mo ti ń parọ́ bọ̀ fún yín níjọ́ tí n bá ti parọ́ tí àṣírí rẹ̀ mi bá ti tú lọ́dọ̀ yín ni mo dẹni yẹpẹrẹ lọ́dọ̀ yín. Gani ti ń parọ́ yẹn bọ̀ lọ́dọ̀ àwọn ọba yẹn ti pẹ́ táwọn ọba yẹn rò pé èèyàn gidi ni tẹ́kàrámù ẹ̀ ọ̀nà tá a máa fi jagun wà a máa strategize 1,500 ìwọ ló fẹ́ wọlé Yorùbá we strategize pẹ̀lú báwa báyìí ó fi kọ́ àwọn bàbá yẹn jẹ ṣùgbọ́n nígbà táṣírí irọ́ àwọn bàbá tú lọ́dọ̀ àwọn bàbá yẹn wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n lúgọ wọ́n ṣe tẹ́tí oh my God ẹ já sí wọ́n dákẹ́ ìgbà tí Sunday Igboho wá dé pé ọ̀rọ̀ yìí ó kọjá pé à ń strategize à ń ṣe kiri kẹ̀kẹ́ ẹ let us go and attack them. ọ̀sẹ̀ awọnú wọn ẹ̀ ń ṣí èrè wá gbéwèé pàdé. Pé nígbà tá a bá láà strategize tá a bá fogún ọdún pilẹ̀ wèrè níjọ́ wo ni wèrè ọ̀gá bàbá yẹn wá rí wípé. Sunday Igboho náà ṣe fọ́ kí ló Sunday Igboho náà fọ́ lójú kí ló tó sọ bẹ́ẹ̀ kí ló tó bẹ̀rẹ̀ ká máa strategize lọ. ẹ máa gbọ́ ẹ ṣàfẹ́fẹ́ ẹ fẹ́ kí ọkọ ayé là ń gbé ó bú mi bọ̀ tí mi ò ní sọ tí mo fẹ́ sọ mi ò ní sọ. àní kí ló dé tí Sunday Igboho náà dé tó wá fọ́ lójú kó lè ká máa strategize lọ. Ẹ máa gbọ́ ohun tí Sunday Igboho fi sọ bẹ́ẹ̀ ni wípé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àtọ̀húnrìn wá. Ṣé gbọ́ mi? Ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àtọ̀húnrìn wá. Ẹ jẹ́ kí n ṣe sáǹpù fún yín o. Àwọn alápò sí níbẹ̀. Lọ́wọ́ yín. Tí n bá gba kọ́ńtàtì lọ́wọ́ yín mà. Tí n bá rí wípé tí n bá tètè parí kọ́ńtàtì yẹn iṣẹ́ yẹn ń lò ní rí owó púpọ̀ lọ́wọ́ yín. Iṣẹ́ tó yẹ kí n ṣe lọ́dún mẹ́fà mo lè máa iṣẹ́ tó yẹ kí n ṣe lọ́jọ́ mẹ́fà mo lè fọdún kan ṣe. Ṣé gbọ́ mi? Torí pé dìmọ̀ bí mi bá ṣe rí àti bá ṣe ń ràn mù ní ti iṣẹ́ yẹn lówó ọmọ wọlé tí mo lápò. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò fẹ́ ṣe torí owó I want to do it because I want to save life. Pápápá mẹ́kù síbẹ̀ máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni. Torí pé Sunday Igboho jẹ́ ọmọ ọkọ ó dẹ̀ rí wípé kẹ́rí bí tẹ́rù Ọlọ́run ti bà mí sáà ibi tẹ́rù Olódùmarè ti bà mí. Ṣé ìjọ tẹ́mi ti ń tẹ̀lé Sunday Igboho kò sí ìlú tá a dé ta àbá fámìlì Sunday Igboho bẹ̀. àní ìwé ni Sunday Igboho yẹn ṣé yẹn gbé yẹn ni. Ẹ máa gbọ́ mi mà. Ẹ máa gbọ́ mi mà. À ń gbọ́ yín. Ṣé ẹ ń gbọ́ mi mà? Àbẹ́kìtì à ń gbọ́ yín. Kò sí ìlú tá a dé tí àwọn fámìlì Igboho sí ń bẹ̀. Ìjọ tá a lọ lé Ifẹ̀ ẹgbẹ́ kan wà lára àwọn olóyè ní pálásọ lọ àánú fífẹ̀ tó ní bàbá tó bí bàbá òun àbúrò wọn leléyìí. Àtúndélu kan lókè Ògùn lọ́hùn tó jìnnà gan the same thing. rí oríkì ìyá Sunday Igboho ní oríkì ìyá wọn jọ tó ń kí kò sí ìlú tá a dé. Oríkì ilé bàbá mi náà fi ń kí ìyá Sunday Igboho bí mo ti fọ́ nìyẹn. Màmá ẹ máa gbọ́ àwọn ọmọ aládìkún wọn bẹ ní Kwara State. Bẹ́ẹ̀ni ní Gómìnà. Ìdánwò wà bẹ́ẹ̀ àwọn aládìkún wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni.
tó irú ẹni yóò lè fi iṣẹ́ ìran ẹ̀ falẹ̀ torí pé kì í ṣe pé ó fẹ́ fi ẹbí ẹ̀ gba owó ṣùgbọ́n ẹni tí òun ṣe bí wọn tó jẹ́ pọ̀ ọmọ tápà ni ó ti rí gẹ́gẹ́ bí opportunity to make money ó dẹ̀ fi wá káàdì cruise lọ ni. Ẹ máa gbọ́ mi mà yóò Sani Adékọ́ni kan ó ní kí láǹfààní orógbó tá a jẹ. Apá kò láwé fún ajọ́ tó kò wọ̀. Kò láwé atúnika fi igi ẹ̀ dáná ṣàngólọ́mọ ìyá òun ní ọmọ ìyá òun mu. Gani lòun dá ẹgbẹ́ 14 ẹgbẹ́ lẹ̀. OPU, OPM, OPB, OPD, OPE, OPH, OPM. Kí láǹfààní gbogbo ẹgbẹ́ yẹn ní ilẹ̀ Yorùbá? Bí kò sí pé òbí kó owó sápò ara ẹ̀. Ẹgbẹ́ àwọn ìdáhùn. Ìyá bẹ̀ ní ayé là ń gbé o. Bàbá mi, àwa pẹ̀lú ní Sàwọ́ Èkìtì. Bó ṣe níjà ìyá tó jẹ́ kí tètè gbowó tètè bẹ́ ti nìyẹn pé èyí tó tán ọmọ Yorùbá ó tó gẹ́. Tó di ó wá rí wípé Sunday Igboho ń fọ́ ìkòkò ọbẹ̀ òun. Kò wá mọ̀ wípé bó máa ṣe ń àtàkì Sunday Igboho làṣírí òun ó máa tú. Bó máa ṣe ń àtàkì Sunday Igboho láburú tó ń ṣe pamọ́ níjọ́ àná ní ọmọ bẹ́ẹ̀ kíta. We must make Gani irrelevant in Yorùbá la. Ẹ ṣe Bàbá Èkìtì. Ẹ ṣeun gan-an ní ẹni bá àfòyìnbó parí ẹ̀. Ẹ bá wa pàtẹ́wọ́ fún Bàbá Èkìtì, ẹ bá wa appreciate Bàbá Èkìtì o, ẹ ṣe Bàbá Èkìtì. God bless you, sir. Ẹ jọ Èkìtì Bàbá Èkìtì ti lọ. Ẹni tó fẹ́ pè wọlé ìṣe bàbá wa ṣé ní ìṣẹ́jú méjì ẹ̀ ní ṣe àgbákò. Ẹ ní ṣe àgbákò mo lọ síbi iṣẹ́ lálẹ́ o, a fẹ́ strategize o. Wá gbọ́n sókè. Ẹ pé tó máa ń. Àjọ ń ṣe ni, ó ti dójú ẹ̀ sẹ́yìn. Ó dójú ẹ̀ sẹ́yìn. Ó ti dójú ẹ̀ o. Ó ti dójú ẹ̀. Ó dójú ẹ̀. Ó lágbára. Mo rí ní ètò tẹ̀sí ilé ní ìfà wà àwọn. Ẹ̀yin èèyàn ẹ subscribe to YouTube channel wa lórí YouTube Yorùbáwùyí, ẹ dákun ẹ̀ ní ṣòfò. À ń gbọ́ yín màmí. Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá sọ pé tí irọ́ bá lọ lógún ọdún ìjọ kan ṣoṣo báyìí ni òótọ́ máa bá ẹni tó bá ṣe òótọ́ dẹ kéèyàn máa dalẹ̀ nǹkan tí ò bá ṣe tèèyàn ṣe mọ̀ pé àwọn Fúlàní ẹ̀nà ti wà use mọ́ wọ́n ti strategize tipẹ́tipẹ́ wọ́n ṣe máa gbá ilẹ̀ Yorùbá mú. So ẹni tó kówó sílẹ̀ bàbá yẹn wọ́n sọ gbogbo ẹ̀ bàbá yẹn ò sábà ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ mọ̀ pé láti ilẹ̀ náà ti wà lẹ́yìn olóyè náà so wọ́n dẹ̀ rí wọn dẹ̀ wà nídìí ìbàjẹ́ àbí ìdí irọ́ eléyìí tí ó ń sọ̀rọ̀ bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ bá wò dáadáa ó lè jẹ́ wọn Fúlàní wọn ẹ̀ náà ni àbọ̀wọ̀n tápà wọn yẹn ó lè má bí èrò pé Yorùbá ni ó tẹ̀ ṣe rí yẹn gan. Kò jọ Yorùbá náà. Kò jọ Yorùbá àwọn àjòjì ti wọlé gan ẹ lọ sí gbogbo Agége wọn yẹn àwọn Haúsá àwọn míì tí wọ́n ti rá sínú Yorùbá wọ́n ti ń gbọ́ Yorùbá wọ́n ti ń jẹ́ orúkọ Yorùbá wọn ò lè lọ lé mọ́ ọmọ lọ wọn ti ẹ̀ mọ bí tán máa lọ mú mọ bí tán máa yàgà láti Ìlọrin yẹn tí wọ́n ti ń gbé wọn wá láti ilẹ̀ Haúsá báyìí wọ́n á gba orientation wọ́n á ti gba orientation díẹ̀ ní Ìlọrin báyìí wọ́n á sọ dá sí bí wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ ní ẹ ṣeun gan bọ̀ nìyẹn tó nǹkan tí mo fẹ́ sọ ni pé Ọlọ́run ló yọ ilẹ̀ Yorùbá tẹ̀lé Sunday Igboho bẹ́ẹ̀ ni ẹwú èèyàn báyìí ẹ bá rí ibi tó ń gbé ní Èkó ọmọlé estate ló ń gbé kì í ṣe èèyàn kékeré yẹpẹrẹ ló ń gbé bẹ́ẹ̀ o ní omi Gani Adams tẹ̀rí ó ti fi jẹun gan ni so ẹ wo orú èèyàn bẹ́ẹ̀ tán náà gbowó sílẹ̀ tán Fúlàní ti ní interest gbogbo àwọn ọmọ ẹ̀ tó ń jáde gbogbo àrísàn pé Yorùbá ni wọ́n gan gbogbo àwọn tó ń jáde bú olóyè abẹ́ ẹ̀nà dẹ̀ wà so ó dẹ̀ ń bá ọmọ Yorùbá jà
so which means kó máa kógun jà wọ́n jọ̀kan nìyẹn. bẹ́ẹ̀ni Ọlọ́run yọ wá lè Yorùbá Ọlọ́run ló yọ wá àwọn Yorùbá àwọn Fúlàní ti wọ abẹ́ owó ló fi Yorùbá pa tó bá kówó dẹ̀ ò ní ṣe àwọn pa ọba ókè gbogbo àwọn ọba tó ń pa wọ̀nyẹn kọ́ ṣé ó lè àkáǹtì fún wọn kí ló ṣe nípa ẹ̀ gbogbo ìtàn ti pa sí ẹ̀yìn sí sẹ́yìn ẹni tó wá ń jara pé irọ́ tẹ̀ òun ò ní gba kọ́bọ̀ òun ò ní gba rárá ń ta ẹnìkan níbì kan ẹni tó wà ní tó fèrè ẹ̀ sípò mo rántí bàbá wa Mami, 1 minute more, 1 minute more. Ẹ jọ̀ọ́ bàbá Yorùbá nation bàbá àwọn bàbá wa grandpa wa àtọwọn bàbá Akíntóyè. Bàbá Akíntóyè wọ́n lọ bá kán tó bá ṣe Sunday Igboho yìí wọ́n fi lọ ọ̀rọ̀ Yorùbá nation yìí ó ń sọ̀rọ̀ pé bàbá yẹn ń gbé ní Màgódò òun náà ń gbé nítòsí estate níbẹ̀ ọ̀rọ̀ tó ń bá sọ. Nígbà tó ń dẹ̀ fi wọn ẹni tọ́lọ́run pè tó fi lọ ìyẹn ní òun ajàfẹ́tọ̀ ọmọ Yorùbá náà lòun tẹ́lẹ̀ Ọlọ́run dẹ̀ fi gbéga sókè òun fi bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun mà ẹ tó bá ti wọlé tí ká máa bá wa ṣe ní ìṣẹ́jú méjì TikTok ta ni next person Mrs. Admin ta ni next person lórí TikTok èèyàn kan wà lórí fóònù ẹ bá bó sókè bàbá mi. ẹ ló sà ẹ má bínú àná mo ti parí ṣòkè tó ń bọ̀ lórí. nǹkan tí bàbá Èkìtì sọ pé Tinubu ló ṣe bàbá fún olókòwò ilé tí tó nǹkan kọ́kọ́ nígbà tó ṣèyàwó kò nílé Tinubu ló ṣe. ìgbà tí ta ní ṣèyàwó ọba mi. ìgbà tí Gani Adams tó ń ṣèyàwó Tinubu ló bá gàtìlé kò nílé apartment tó ní Tinubu ló bá gàtìlé I'm telling you the truth ẹ lọ wádìí orí social media mo ti ń sọ̀rọ̀ Tinubu ló bá Gani Adams gàtìlé. ilé tó kọ́kọ́ pé tó jẹ́ pé orúkọ ẹ̀ wà Tinubu ló ṣe fún. Yorùbá dé o. ní ògùn ìgbà tí wọ́n rí nation kìíní mo ti sọ kó wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀. Wow Tinubu ló ṣe bàbá fún Gani Adams tó ṣe ìyàwó Tinubu àgbàdé. ọjọ́ ilé tí Gani kọ́kọ́ ní mo ní Tinubu ló rà á. Ó rà á fún. Èmi ò bàbá mi ẹ má bínú sàmì ìgbọ́tàn yìí rí ni ẹni tó bá ti gbọ́tàn yìí lẹ́ka ní comment section mi ò gbọ́ rí Ọlọ́run. Mo ti sọ fún yín mo dúpẹ́ lórí kíní kan ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé ẹni Sunday Igboho yẹn ìkọ̀kọ̀ ní sọmọ yẹn láyé lágbára Ọlọ́run. ṣe àwọn èèmọ̀ àkókò lóòótọ́ màá ní. ṣé rí ọmọ yẹn olóyọ wà Gani má ti gbéra ẹ̀ kọjá nǹkan tó yẹ kó gbéra ṣe bí mo ṣe ń sìn ní sùn Ọ̀la Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ nìkan ni kò dé Ìbàdàn àwọn lùmọ́ bíi mẹ́fà tó wà lábẹ́ Ọ̀yọ́ ó ní Ọ̀nà Kakanfò kọ́bà kò dé Ìbàdàn kò dé Ògbómọ̀ṣọ́. Did you hear what I said? What did you want to you hear them? You get it? I'm telling you. Ọ̀rọ̀ balẹ̀ ó di ìtàn o arógo lórí péjì Yorùbá Wuyì lórí péjì Yorùbá Wuyì. Ìgbéraga yẹn gbẹmí sọ́lẹ̀ tó ń pẹ́lẹ̀ lórí jagunjagun gbogbo ilẹ̀ Yorùbá. Who gave you that thing? Ìgbéraga yẹn ti pọ̀ jù. Ó bójú àkókò jẹ́ ní gbogbo Nàìjíríà. Àkókò òbí bẹ́ẹ̀ yẹn I'm telling you the truth. Àkókò lèmi ti wá. He's not even from Akoko. He's not a Yoruba man. I know. Oh, really? More tongue to any one of you. Inshomo Yoruba. More pretty Inshomo Yoruba. She be grandfather. She be grandfather. Ṣé bí ìyá tó bí bàbá mi ọmọ ọba ẹkùnrin ni ọ̀dọ̀ ibẹ̀ ní ìjà ní ti ń ṣiṣẹ́ ibẹ̀ ló ti jalè tí wọ́n lé kí Ìṣàkí ọ̀fọ̀ Àrègìdì gbà á tó pé ìyẹn nu pé ló ti wá Ìṣàkí ọ̀fọ̀ Àrègìdì
ọ̀dọ̀ ya bàbá yín bàbá rẹ̀ ti ṣe iṣẹ́ tó fi jalè. ọjọ́ ọmọ ní ọba ẹ̀pìn mi ní grandfather ẹ̀ ti ṣiṣẹ́ ni wọ́n lé. ó lè lọ́dọ̀ ìjà. ok ní ẹ̀pìn mi. kíjẹ́ àdìgídì yẹn gan-an kọ́ ni wọ́n kọ́kọ́ wà ẹ̀pìn mi nígbà ní grandfather wọ́n lé ní sákì ọ̀pá àdìgídì ló wá sọ pé òkè o wọ́n bá máa tọ́jú àwọn ẹṣin mi tó pé ó rí ilé tìmọ̀ nù pé sákì ọ̀pá àdìgídì. ok kí ló ń bọ́ ọmọ gbogbo Israel náà.